lẹ́yìn tí Muyideen Àgbàlá Gabriel tó kúrò lágbàlá Gabriel àtilé àti gbogbo ẹ̀ tó filẹ̀ àtìyàwó ọlọ́run tí kì í fẹ́ ní tiẹ̀ lẹ̀ Muyideen Àgbàlá Gabriel tó ti pàdé aláàánú mi o. ọ̀kan nínú àwọn mùsùlùmí ìyá olówó kan ní Lẹ́kí ló ní kí wọ́n gbé Muyideen Àgbàlá Gabriel wá. wọ́n ní kí wọ́n tó gbé Muyideen Àgbàlá Gabriel wá dọ̀hún kọ́kọ́ lọ rèé gba ìre lẹ́nu ìyá ẹ̀. wọ́n fi 250,000 ránṣẹ́ sí ìyá ẹ̀ pé kíyà máa fi ṣòwò. ọ̀yá ẹ fi tinútinú fọ́mọ yín ládùúà tó bá ṣe wípé ìbínú yín ní tẹ̀ lọ́mọ yín. ìyá ẹ̀ ṣàdúrà fún gbàrà tí wọ́n sì mú dọ́dọ̀ ìyá ẹ̀. ìyá ẹ̀ ní Muyideen kọ́kọ́ ní ìdí oúnjẹ àsìkò àtàwọn vitamins ká àsìkò. wọ́n gbé lọ síbítù wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ̀ wò. lẹ́yìn ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ tọ́jú lórí ẹ̀. aṣọ báàgì ńláńlá méjì oríṣiríṣi ni wọ́n rà fún Muyideen Àgbàlá Gabriel. wọ́n ra jàlámíà ńláńlá àtàwọn aṣọ fún Muyideen. àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú Muyideen ni pé yóò máa jẹ yóò máa mu yóò máa wà ní ibi tó dáa. wọ́n ní ṣé 5 million nìyá owó tí ń jẹ Muyideen tí ń pariwo pọ̀ nídìí. wọ́n ní kó fọkàn balẹ̀ tí ó bá ta tẹ́tẹ́ tí ò mutí fún odidi oṣù mẹ́fà. wọ́n máa kówó sí lápò wọ́n máa fún ní gbogbo nǹkan tí ń fẹ́. wọ́n ti gbé lórí ìṣọ́ kan tí ó máa sọ tọwọ́ tẹsẹ̀ báyìí. kì í ṣe pé wọ́n mú wọn dé mọ́lẹ̀ lójú kan náà o. ó fìrì láti máa lọ. ṣùgbọ́n àwọn kan ń mọ́nítọ̀ rẹ̀. wọ́n gbé lórí mọ́nítọ́rì. ó gbọ́dọ̀ mutí ó sì gbọ́dọ̀ ta tẹ́tẹ́ láàrin oṣù mẹ́fà tó o bá ti mutí tó ta tẹ́tẹ́. a jẹ́ pé ó gba 5 million tó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì. ó máa kírun tó o bá ti ń kírun tó o ta tẹ́tẹ́ tó o sì mutí fún odidi oṣù mẹ́fà. 5 million tó ń wò yìí ó láǹfààní láti gbà á. tí oṣù mẹ́fà yẹn bá wá bọ́ ẹ̀yìn tó o bá ti pọ́dún kan tí o mutí tó o ta tẹ́tẹ́ tó o sì ń kírun ó ti sún ọ̀jù ó ti dà láàjì lọ́dún tí ń bọ̀. ibi tó bá sì da tó sòódó àràlẹ́ fún ọ Lẹ́kí tó ọmọ gbé bẹ̀. a sì fẹ́ ọmọ tó náà lẹ́sìn Ìsìláàmù a fẹ́ fọ. ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ti di competition láàrin Christianity àti àwọn onímùsùlùmí. ẹ̀yin alálàájì ẹ̀ máa gbọ́ báwọn oníṣọ́ọ̀ṣì bá ti mú ọmọ wa kan tí wọ́n ń gbọ́n láàánú. ẹ jẹ́ káwa náà máa mú Johnson ká máa mú Jacob káwa náà máa sọ́dà láàjì. ká tiẹ̀ kí Àgbàlá Gabriel káyìí o. ibi ọba ṣẹ́dẹ̀ láti fẹ́ gbé. bí orí Muyideen ọ̀bá ní takò tí àwọn ogun ilé wọn ọ̀bá ní tẹ̀lé kò ní mutí fọ́ṣù mẹ́fà kò ní ta tẹ́tẹ́ fọ́ṣù mẹ́fà yóò sì máa kírun rẹ̀ tí ò gbọ́dọ̀ jà. nígbà Ọlọ́run ó ṣe kèé sobi tábà pé sàlejò. ntọ́ba mú tí ó pọ̀ òun ò kírun. ibi tí wọ́n bá ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel délé. ṣé yóò ṣe é ṣe sá ṣé kò ní mutí fọ́ṣù mẹ́fà ṣé kò ní ta tẹ́tẹ́ fọ́ṣù mẹ́fà ṣé yóò sì kírun tí ò ní parun jẹ fọ́ṣù mẹ́fà. ó ti fẹ́ẹ̀lì ní ti Christianity tọ́ba fẹ́ẹ̀lì ní ti Islam ẹlẹ́sìn ìbílẹ̀ ló kù o. tọ́ba ti ta tẹ́tẹ́ bàbá àjẹ̀bú kan àbí ọlọ́rẹ̀ èémutí ìyà kan ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni ọ̀rọ̀ yòókù ọjà sí. ṣùgbọ́n àdúrà mi ni wípé Ọlọ́run ní dá padà ẹ̀yìn. Ọlọ́run tó fi Islam mọ́ kò ní jọ́ padà ẹ̀yìn. àdúpẹ́ o fún ìyá yìí Ọlọ́run ò ní ba ti yín jẹ́. Ọlọ́run ó ṣàánú àwọn tó tara yín jáde àti bí ẹrúgbódé àti bí ẹtagbòdé. Ọlọ́run ó ṣàánú àwọn èèyàn yín. Ọlọ́run ó ṣàánú ẹ̀yin náà. bẹ́ẹ̀ bá wá jayéjayé lágbàlá ayé tán níjọ́ wọn bá dijọ́ gbẹ̀ǹde àlùkè àmọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run àlìjẹ́nà onídẹ̀ra lọ́lọ́run ó sọ yín sí. fún ti Muyideen tẹ́ ẹ ṣe yìí ìjà ẹ̀sìn tá a ní ẹ máa jànú ẹ má yọ àdá ẹ má yọ ọ̀bọ̀n ẹ má bẹ́ẹ̀ èèyàn lórí. bẹ́ẹ̀ nìkan bá pé kínní ẹ fowó ṣe competition tá a fẹ́ nù ẹ má sa oògùn síra yín ẹ fowó ṣe competition. wọ́n ní ìyá yẹn ní kọ́ wá pé nígbà tí ìgbà tó wá dọ́dọ̀ ìyá yẹn wá ní rírí tó ń rí ọ wípé ọkọ́kọ́ nídìí tọ́jú náà nídìí àwọn fítámì kan kí wọ́n kọ́kọ́ gbé ọ lọ sọ́sìpítà kí wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ wò ńgbọ́ sẹ́bẹ̀ ni. ẹni ò jáde ńlẹ rárá. ìbéèrè àkọ́kọ́ nù ńgbọ́ sí ẹnìkan fi báàgì aṣọ méjì kó aṣọ fún ọ. wọ́n á gbé ẹnìkan gbé aṣọ fún mi. wọ́n ní wọ́n ní báàgì aṣọ méjì ni wọ́n kó wá fún ọ. ẹnìkan kan ò gbé ẹ máa tọ́ ọjọ́ rí ẹnìkan kan ò gbé aṣọ wá pé mi o. ṣé ẹ gbọ́ báyìí? níwájú Ọlọ́run àtúnyàn ìgbélé àdúrà lè ní wà láti jọ́ tí èmi ti ṣera lógún ní Àgbàlá Gabriel. mo wá gbọ́ ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè ni wípé máa gbọ́. tó kù díẹ̀ káàtó náà àdúrà ni o. tọ ìyẹn bẹ́ẹ̀ ń gbọ́ bàbá Kọ́lá Olóòtú tún wọ́n ní ìyá yìí wá sọ wípé tọ́ ọ bá fi lè jòkó ńlé tọ́ ń kírun fún oṣù mẹ́fà tọ́ ọ bá mu títọ́ ta tẹ́tẹ́ pé 5 million tọ́ ń wò lákàntì yìí tiẹ̀ ní ọjẹ́ ńgbọ́ ta ló promise ẹni 5 million torí kọ́ lè bá kírun. ẹnìkan kan promise tèmi ní owó nítorí kí lè bá kírun. èmi fínú fídọ̀ wọ inú ẹ̀sìn Islam lọ ni o.
òfinúfíndọ̀ yọ̀ǹda ara mi sínú ẹ̀sìn ìsìláàmù ni o. ǹjẹ́ kó tó pàdé Àgbàlá Gabriel ǹjẹ́ o ti fìgbà kan lọ chọ́ọ̀chì rí tẹ́lẹ̀? Kí ìgbà kankan lọ chọ́ọ̀chì rí tẹ́lẹ̀ kí n tó pàdé Àgbàlá Gabriel. ǹjẹ́ o ti fìgbà kan gbégún rí tẹ́lẹ̀? Àyè tí ìgbè kọ́rí o. Ọlọ́run níjọba wọn gbégún. Àmín náà yàrá.